ìpè sí ìgbàlà. Ìpè sí ìgbàlà ni ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa, bóyá ẹ wà lẹ́nu iṣẹ́ ni, bóyá ẹ wà nínú ilé yín ni, bóyá ẹ ti ẹ̀ ń rìn lọ, tẹ́ láǹfààní láti tẹ fóònù yín pé òkè kí ló ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́. Lénìí, Ọlọ́run àánú ti bá yín pàdé. Àánú ti wá sọ́dọ̀ yín. Ó ṣe wá gbogbo ẹ ṣe wá jẹ́ coincidence àì. Àánú ni ìpè sí ìgbàlà ni ètò tí ó bọ́ sí orí afẹ́fẹ́. Ta ni ẹni tí Ọlọ́run ń lò fún ètò yìí? Àwọn náà ni wòlíì wa. Ẹni tí Ọlọ́run gbé ìjọ The Light of World and Salvation Ministries lé lọ́wọ́, èyí tó wà ní Ogbodo Street ní ìlú Alápẹ̀rẹ̀ Òṣogùn, Alápẹ̀rẹ̀ Kétu. Àwọn náà ni Prophet Jeremiah tí mo fi tọwọ́tọwọ́ pé orúkọ wọn ní o. Ẹ mọ̀ pé ọmọ àlè ni òkè morúkọ bàbá èyí orúkọ bàbá mi mo tún lè pè délédélé. Àwọn náà ni Prophet Jeremiah Femi Okikiola. Ẹ káàbọ̀ sí orí ètò ìpè sí ìgbàlà wòlíì wa. Ẹ bá wa kí àwọn aráalé. Gbogbo ojú tó ń wò mí, bàbá àti màmá, gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ẹ lọ rí àánú gbà. Àmín. Níbi tó há fún ẹ̀dá láti rí àánú gbà, ẹ lọ rí àánú gbà. Àmín. Alágbára tó ń ṣiṣẹ́ lòdì lórí àyànmọ́ yín tó jẹ́ rí àánú gbà kó sọ agbára nù. Àmín Jésù. Kí lè rí ayọ̀ kó ṣe fún. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. Hallelujah. Mo ti rógo lọ. Mo ti ráàánú gbà o. Hallelujah. Hallelujah. Ẹ wo wòlíì wa lénìí, ọ̀rọ̀ àánú la fẹ́ báwọn ènìyàn wa sọ. Kí ni nǹkan tá à ń pè láàánú sá? Àánú ó jẹ́ ohun tó jẹ́ nǹkan pàtàkì, ó jẹ́ ohun tó jẹ́ kókó. Kódà gan-an Ọlọ́run fún ara ẹ̀ gan ò mú ọ̀rọ̀ àánú bíntín. Àánú ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. Àánú jẹ́ ohun pàtàkì. Ohun pàtàkì ni àánú, ṣùgbọ́n ní ìgbà míì sá, àwọn kan ti ṣe àánú tán ti bọ́ sẹ́wọ̀n. Kí ló máa ń farú nǹkan bẹ́ẹ̀ yẹn? Wọ́n ní olóṣoore oore ògbé ẹ́, ó máa ń ní awọ́ kan ìkà nínú níṣẹ́ lóòótọ́ ni. Ṣé rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn, ọ̀rọ̀ ńlá ni. Ṣé rí àánú gbà mí mọ́ sọ fún yàn pé èèyàn máa ń béèrè sí àánú láti ṣe. Ọlọ́gbọ́n ọmọ. Èèyàn máa ń béèrè. Ẹlòmíì tó fẹ́ sọ̀lẹ́rù kalẹ̀ tó bá jẹ́ Ọlọ́run ló dẹrù lé lórí tó kọ lọ ṣayá gbangba tó lọ sọ̀lẹ́rù kalẹ̀, ṣe mọ̀ pé wàá jẹ gba Ọlọ́run. Kábíyèsí. Ẹlòmíì tó fẹ́ ṣàánú fún tó jẹ́ kó bóyá òun fún ara ẹ̀ gangan ló ti bá rẹ̀ dá májèmá ẹ̀rá àánú gbà, tó bá gbìyànjú àti ṣe wàhálà lè ṣẹlẹ̀. Wow. So àánú jẹ́ nǹkan tó ṣe níwájú Ọlọ́run. Ó jẹ́ ohun tí yẹ kí èèyàn wà very very careful. Let me give you an example. Ó ní ọmọ ìjọ wa kan tó jẹ́ ẹni tí Ọlọ́run jẹ́ kí ayé mọ̀, olórin ni wọ́n. Mo rántí ọdún kan tí wọ́n ń kọ́lé wọn, nígbà tí wọ́n ń kọ́lé wọn lọ́dún yẹn lọ, wọ́n wá pe àwọn tó fẹ́ bá wọn ṣiṣẹ́, àwọn bricklayer tó fẹ́ bá wọn ṣiṣẹ́. Nígbà wá débẹ̀, ó jẹ́ ẹni tó jẹ́ pé kì í ṣe nǹkan tiẹ̀ lẹ́yìn Ọlọ́run. So ẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbàdúrà, that is it, because kò ń ṣe gbogbo èèyàn ló lè bá rìn, bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ló lè ṣàánú fún. That is it. Bí a ṣe débẹ̀ tó fẹ́ máa ṣiṣẹ́, ẹ jẹ́ á gbàdúrà, ó fẹ́ lay foundation, orúkọ Jésù. Èmi Ọlọ́run wá ta mí lólobó. Èèyàn kan wà nínú àwọn tó fẹ́ bá ẹnjìníà yìí ṣiṣẹ́, tí ògùn ẹ̀ bá lè kán sílẹ̀ lórí ilẹ̀ yẹn, àkàntì oníṣẹ́ yẹn ó jẹ́. Ọlọ́run o, kábíyèsí o. Mo wá wò rárá, Ọlọ́run bá fi ẹni yẹn hàn mí. Mo bá pe ọmọ mi dáradára yìí pé dáàdi wa ó ní sá, ẹ fún ẹni yìí lówó iṣẹ́, kódà gan ẹ fi èlé sí ẹjọ́ máa lọ. Mo ní kí ló dé? Tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn níbí báyìí, mo fi Kristi búra ẹ̀ ní parí bí báyìí. Ọlọ́run ọba o. Bí a ṣe sọ̀rọ̀ yẹn kò ń jọ náà níyàn.
ẹsẹ̀kẹsẹ̀ ló bá kó ló bá ní òun pé kí ọjọ́ kẹ́ni máa lọ ẹni ẹ̀ bá ń sọ pé kí ló ṣẹlẹ̀ ẹnjìníà náà ká lára pé kíní kan ó wá mú ẹnjìníà wá bá mi lẹ́yìn tẹ́ni yẹn lọ mo kọ̀ jẹ́kẹ́jẹ́ ẹni yẹn pé kẹ́ni yẹn lọ gbàdúrà nígbà tó wá mú ẹnjìníà wá mo wá ní ẹnjìníà báyìí lÓlúwa fi hàn mí nípa ẹni ó fẹ́ ràn lọ́wọ́ ṣùgbọ́n ó ò ní ṣàṣeyọrí lórí iṣẹ́ tó bá gbà lẹ́nu wá mí kanlẹ̀ ló bá wo gbogbo àwọn abandon project tó wà lọ́wọ́ ẹ̀ fún ààrẹ kábíyèsí o ló bá mí kanlẹ̀ ẹni ẹ láti kọ́kọ́ lọ gbàdúrà náà because àmì kan takò àánú nínú ayé ẹ. kábíyèsí o Olúwa o ẹ wo èmi ò ṣe wòlíì o àmọ́ ṣe rí àwọn ọ̀rọ̀ kéékèèké kan tó bá jáde láti èmi ẹ mọ wòlíì ẹ máa mú o Ọlọ́run má yẹ ká rí o tó máa takò àánú lára wa o gbogbo àmì tó bá ń takò àánú lára gbogbo àwọn tó wò wá kí Ọlọ́run fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ wòlíì ẹjọ́ sà eléyìí sórí ìtẹ̀sọ̀ yìí ó lágbára mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn gan ó máa ń ní àwọn èèyàn títí inú lé pé mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa tó yẹ pé àwọn ti la irú nǹkan báyìí kọjá tí wọ́n ti kọsẹ̀ lára irú nǹkan báyìí ẹ̀rù àwọn èèyàn ti máa gùn ẹ máa gba ìpè gan o nítorí pé bá ní pé tèmi gan bẹ̀rẹ̀ ráàyè ó máa lágbára ṣùgbọ́n orí ètò náà wà a gbọ́dọ̀ ṣe nǹkan tí ó máa ṣe dáadáa fún àwọn aráalé sáà tí èèyàn bá ti wá kọsẹ̀ lára irú nǹkan bẹ́ẹ̀ lára àánú ṣíṣe ǹjẹ́ Ọlọ́run mo tẹ̀ mọ́ Ọlọ́run ọba lẹ́nu. Ọlọ́run náà ni kì í ṣe pé Ọlọ́run kórìíra àánú ṣíṣe fún èèyàn but let me give you another example. Okay, sir. Mo wà ní ibì kan no pẹ̀lú yẹn jẹ́ forúkọ pẹ̀lú yẹn láṣìírí torí olókìkí ìránṣẹ́ Ọlọ́run kan wà ńbẹ̀ tọ́lọ́run gbé dìde ńbẹ̀ a lọ ṣe pàtí ń lu yẹn lọ́dún yẹn lọ àwọn ìyá kan tó máa ń fẹ́ra tó máa ń sọ pé tó máa ń jó lójú agbó yẹn jọ ẹná mi lówó ẹ ṣe kíní kan bí ìyá yẹn ṣe wá lójú agbó yẹn ó ṣàṣefẹ́ káwọn èèyàn máa ní Olúwa bá ta mí lólobó gbogbo ọ̀ràn ìyá yẹn ni o iye ẹni tó bá fún ìyá yẹn ní owó pé wọ́n ṣàánú ẹ̀ fún lówó wọ́n wọnú ìgbèkùn lọ. Ẹ̀mí mímọ́ o. ìyẹn number one mo rántí ọdún kan tí mò ń bọ̀ láti ìlú Ìbàdàn wá sí Èkó lọ́dún yẹn lọ ní Ìwó road ní gáràjì gangan bẹ̀rẹ̀ níyà kan náà tún wá bàbá ọkọ mi ló ń gbàdúrà ló ń ṣe tọ́wọ̀n yẹn fún máa kan fẹ́ fún ìyá yẹn lówó Olúwa dẹ̀ sọ fún mi pé ànágbẹ̀yìn owó ló fẹ́ ná fún àtọ̀rọ̀bárà ni o bẹ́ẹ̀ ebi ò jẹ́ nípa àwọn àtọ̀rọ̀bárà tó wà nílẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé àgbàdúrà ni pé kọ́lọ́run kó jọ kọ́lọ́run má jà ṣoore síbi tí ìkà wà and kò sẹ́ni tó ń ṣàánú tí ò kí ń rí gbà o á jẹ́ pé ẹni tó gbìn sí ilẹ̀ tí ò lọ́ra ẹni tó gbìn sí ilẹ̀ tí ò lọ́ra nìkan ló máa ṣàánú tí kò ní rí gbà wòlíìsà mo tún máa béèrè báwo la ṣe máa mọ̀ pé ilẹ̀ tá a fẹ́ ṣe àánú sí yìí ilẹ̀ tá a fẹ́ gbìn nǹkan sí yìí kò lọ́ra ilẹ̀ eléyìí ó lọ́ra báwo la ṣe máa mọ̀. ẹbí táyé dé báyìí nínú ọyẹ tó ń fẹ́ ṣàánú mọ́ àwọn èèyàn fẹ́ ràn yàn lọ́wọ́ mọ́ o máa ń sọ fẹ́yàn pé àǹtí mi ò dáa kò lè ràn mí lọ́wọ́ bàbá mi ò dáa kò lè ràn mí lọ́wọ́ ìwọ fún ara rẹ̀ ogún olómọ̀ tó gbé dìde tí àwọn tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́. Wow, hey, that's another thing. ìṣòro wo ló mọ̀ tí àwọn tó ràn ẹ́ tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ tí wọ́n ń là kọjá lọ́wọ́lọ́wọ́. So you yourself you need to pray and ṣé wàá rí ìwọ tí o fẹ́ ṣe àánú fún èèyàn náà o gbọ́dọ̀ fi ti Olúwa ṣe kó o gbàdúrà dáadáa Ọlọ́run má jẹ́ ìṣòro ṣe. Ọlọ́run má jẹ́ ìṣòro ṣe èèyàn gbọ́dọ̀ gbàdúrà o gbọ́dọ̀ kó tiẹ̀ tó ṣe àánú yẹn tọ̀ wòlíì tó mọ̀ pé wòlíì Ọlọ́run ní tòótọ́ lẹ́nu yìí kọ́kọ́ tọ̀ wọ́n lọ pé mo fẹ́ ṣe nǹkan báyìí ǹjẹ́ kò ní kó páńpẹ́ sí mi lọ́wọ́ ṣé kinní tí mo fẹ́ ṣe ṣé kò ní bu mi lọ́wọ́ ṣé kinní tí mo fẹ́ ṣe ṣé máa rí lè gbà wọ́n bẹ́ẹ̀. tẹ́mi àtọkàn bá ti takò ohun tó fẹ́ ṣe lọ gbàdúrà lórí ẹ̀. tẹ́mi àtọkàn bá ti takò go and pray about it. lẹ́yìn tí ẹ pé tí èèyàn bá fẹ́ ṣe nǹkan gan ọkàn èèyàn gan máa ń bá yín sọ̀rọ̀. torí dandan làánú. èèyàn tún gbọ́dọ̀ tún ṣàánú. ọ̀pọ̀ ni àwọn tó ṣàánú tí àánú gbé wọn dìde. kábíyèsí Olódùmarè. Bíbélì ní ẹni tó áwọ́ sìkìsí àìní ara rẹ̀. ẹni tó ń fúnká a máa ní sí. So we need to give out.
ó dáa náà a ní láti fi síta a ní láti ṣàánú ṣùgbọ́n o gbọ́dọ̀ tún ṣàánú ṣe ti ń dipọ èmi di pọ́ìntì mú o gbọ́dọ̀ ṣàánú sí ilẹ̀ tó lọ́ràá kó tó ṣe àánú o gbọ́dọ̀ wo ibi tó fẹ́ ṣe àánú yẹn sí ìwọ fúnra ẹ̀mí gan máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó tó ṣàánú pé ṣe má ṣe ṣùgbọ́n àwọn èèyàn kan máa ń jẹ ara wọn níyàn ẹ máa wò pé àṣebóore làwọn fẹ́ ṣe báàánú làwọn fẹ́ ṣe ó dáa náà ẹ jẹ́ ká tún wáyà bàrà sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe àánú tí àánú lẹ̀ ń gbé wọn dìde. Very good. Àánú wo la fẹ́ ṣe tó tá àmọ́ tó máa gbé wa dìde. Ṣé rí kò sẹ́ni tó ò lè ṣàánú fún tó máa gbé ẹ dìde ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ pàtẹ́ pé bí ayé ti abuse ẹ̀ ní sísọ nípa àánú ṣíṣe tó má dàgbé bóyá torí wọ́n fẹ́ ṣàgbéyìn. You understand? But ìwọ fún ara ẹ tó bá fúrúgbìn sí ilẹ̀ tó lọ́ra wàá mọ̀. Wàá mọ̀. Let me give you an example. Wọ́n pe orí òkè kan, orí òkè láíláí tọ́lọ́run gbé kalẹ̀ lọ́wọ́ Apostle Ayọ̀ Babalọ́lá Ìdó Àjìnàrè. Ojú orí òkè tí mo fẹ́ràn jù láàrin gbogbo orí òkè tí Ọlọ́run gbọ́ bàbá yẹn dá tí mo máa ń lọ. Mo wá lọ sórí òkè yẹn ní ọdún kan. Bó ṣe wá dé orí òkè kò pẹ́ rárá. That period mo ń gbìyànjú bóyá mo fẹ́ kúrò Nàìjíríà. Mo ti ní àbábọ́ ní ọlọ́ni a máa boost account bí mo ṣe dórí òkè. Mo bá rí pé èèyàn kan sẹ́ndì lọ́dún yẹn náà ló bá send 100,000 ó dàbí àtọ́ sẹ́ndì millions mi ń gbà yẹn. Mo ṣe rí owó yẹn gbìṣ. Kò pẹ́ náà lọ́ba ní ẹgbá o wọ́n fẹ́ kọ́lé Olúwa o wọ́n fẹ́ kọ́ church o wọ́n fẹ́ kọ́ auditorium tó wà ní 3rd mountain o ẹ jẹ́ káwọn èèyàn jáde lọ́ba bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́dún yẹn náà pé ó ní 20,000 tó lè fún Ọlọ́run ní 20,000 ṣe mọ̀ pé àwọn èèyàn lọ́wọ́ abuse ẹ̀ ló fi dàbí ẹni pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló lè nísìnyí pé tó bá lè fún Ọlọ́run ní 20,000 ó yá máa bọ̀ ń tà lọ́dún yẹn lọ́hùn wọ́n ṣe sọ̀rọ̀ yẹn báyìí mo bá gbóhùn kan pé ìwọ ló ń bá yín bọ̀ tà bá dọ̀wẹ̀ lóhùn pé o lè ní ẹ owó olówó pẹ̀lú owó olówó. àánú rárá omi ò lè gbé ìdè bọ́tà o mi kọ́ ló ń bá wí ẹ̀mí yẹn ṣàǹjọ mi lẹ́nu ṣé 20,000 ni tí bá délé mo máa rí padà immediately o fún Ọlọ́run ní 20,000 yìí mo ti kúrò lórí òkè o ó ti dídọ́ kejì wọ́n ti ń dáwọ́ lọ fún Ọlọ́run ní 30,000 kó máa bọ̀ ń ta ẹ̀mí yẹn tún sọ fún mi pé máa bọ̀ bọ́tà mo tún wò báyìí pé orú ọ̀daràn o ẹ̀mí wò lélẹ̀ mo tún ṣàkídì títí mo ta bọ́tà kí n má fọ̀rọ̀ gùn nígbà tí owó yẹn kù 110 naira lọ́dún yẹn lọ́wọ́ torí gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ó wá jẹ́ 7:30 lálẹ́ Ọlọ́run bá sọ fún mi pé òun ti gbọ́ gbogbo tí mo wá o torí ẹ̀ wá o ìwà máa lọ́lé ní 7:30 ní alẹ́ ó jẹ́ ń lè kó mo kọ́kọ́ wò pé mọ́tò tí mo páàkì sí ìsàlẹ̀ náà ṣó lè po nú náà mo rò lọ́kàn mi ó tún wò pé tí mọ́tò yìí ò bá lépo nínú lẹ́yìn ẹ ṣé kí ni mo tún lè ṣe o táyà nǹkan kò ní lọlẹ̀ bó ṣàbẹ̀rẹ̀ sínú gbogbo ẹ̀ mo bá bọ́lẹ̀ ó kù 110 naira olúwájà tó fún mi pé owó òun ṣùkú sí mi lọ́wọ́ èmi kẹ̀kẹ́rẹ́ tí ń rọkàn gbèsè pé mo ti gbé báwo ti fẹ́ san owó 100,000 Ọlọ́run 100 naira yìí mi lè mi máa ná n bá rí abí tó ti ń ta mọ́ọ̀tì lọ́dún yẹn náà mo bá ra mọ́ọ̀tì bó ṣe ra mọ́ọ̀tì mo tún mọ̀ pé owó yẹn ṣùkú sóhun mi lọ́wọ́ mi gbọ́dọ̀ mú náírà kúrò lórí òkè n bá wà 10 naira ni n bá ra pure water bí mo ṣe sọ̀ kalẹ̀ lọ́dún yẹn náà orí òkè ń gbà yẹn gẹ̀gẹ̀rẹ́ kò sí gbèrú mi gbogbo ayé àtẹni tó ń bọ̀ àtẹni tó ń gùn gbogbo ọ̀nà ńlá gùn mo bá rí táyà driver side ó ti lọlẹ̀ bíi ó ti kọ́kọ́ lọlẹ̀ àyà mi ṣe gbà bá já omi bá mo bá fi mọ́tò Ọlọ́run wo ló fẹ́ pa mí tó ní bọ́lẹ̀ o tó a ní o ṣẹ́kù owó sí mi lọ́wọ́ máa pe fọganáísà mi ì ní owó mo jẹ bẹ̀rẹ̀ sí ní drive lọ fún ìyàlẹ́nu Ọlọ́run nígbà mo wá dé bíúrì ní Iléṣà mo wá fara mi ní pé mọ́tò tó gbogbo ayé ń juwọ́ sí mi wọn ò rẹ́ni juwọ́ sí mi mọ́ mọ́tò yìí má ti wá balance lọ́wọ́ mi bá gbóhùn Olúwa pé mo ti fọ́n. wow kábíyèsí Olódùmarè. mo bá lọ ẹ jẹ́ mọ̀ pé nígbà tí máa délé tí ẹni yẹn máa pè mí àyà mi kọ́kọ́ lágara
ó ní ṣé rí owó tí mo fún yín nígbà tí mo bọ́ bẹ́ẹ̀ lọ sórí òkè mo ní kí n fún yín ní owó pé ẹ lè rówó ná ní ọ̀hún. ṣé mo nípa ṣíṣe yẹn ohun tí Olúwa fún mi pé mo ṣe kíní yẹn pé mi ò lè gbàgbé láíláí. nípa iṣẹ́ àánú ṣíṣe mo ti sọ story ọmọ mi tí mo bí ní 6 months nígbà tá a gbé lọ sí hospital tó wà ní Kúpẹ́tọ̀ mo wà lórí òkè wọn ní wọ́n nídìí ẹ̀jẹ̀ ìyá mi bá yarí pé àrárá o òun ò mẹ́ni tó lẹ̀jẹ̀ ọmọ òun ò lè gbẹ̀jẹ̀ lẹ́jẹ̀ sẹ́ pé kíní kan ló bá pè mí pé ọmọ ni wọ́n ní ẹ̀jẹ̀ èmi náà bá sì gbé àsọ fún pé sọ fún ẹni tó sọ fún ẹ kọ́ ọmọ Babalọ́lá kì í gbẹ̀jẹ̀ ọmọ Ọlọ́run ń gbẹ̀jẹ̀ pé Ọlọ́run máa fún ní ẹ̀jẹ̀. iṣẹ́ ìtọrẹ àánú kan ni mo wá ṣe kò ná mi lówó ṣùgbọ́n ná mi lára ọgbọ́n granite láti ìsàlẹ̀ lọ sókè sórí òkè bẹ́ẹ̀ kábíyèsí Ọlọ́run. èmi náà kò gbé bọ́kẹ́tì bá dé ìsàlẹ̀ ọba gbọ́n granite bí mo ṣe ń gbé granite yẹn lọ ẹ̀mí mi ń ṣe gbìgbì Ọlọ́run ohun tí mo fẹ́ kó ṣe lélẹ̀ ẹ̀jẹ̀ nígbà máa da granite yẹn lẹ̀ mi tí rìnrìn 2 seconds mo bá fẹsẹ̀ ṣáàpàdà lẹ̀jẹ̀ bá yọ kò kọ́kọ́ yé mi báwo ṣé mi ìmọ̀ rírìn ni mo ń sọ ẹ̀rí Ọlọ́run nípa ìtara ṣíṣe fún Ọlọ́run àti fún ènìyàn. bí kíní yẹn ṣe mo wá wà so wonder pé kí ló dé tó fi rí bí eléyìí mo wà worry gan. kò pẹ́ náà wọ́n wà ní péjọpọ̀ àdúrà bí ìyàwó mi ṣe pè mí nìyẹn hello prophet ẹ má bínú jàre dókítà tó kọ́kọ́ wá lẹ́ǹkan yẹn ó dàbí kò mọṣẹ́ dókítà kan ti wá ń sìn wọ́n ní ọmọ wo ni ò lẹ́jẹ̀ ẹmọ yẹn lẹ́jẹ̀ pé ẹ̀jẹ̀ rẹ̀ wà enough kọ́kọ́ bẹ́ẹ̀. kábíyèsí Olódùmarè. mo wá gbóhùn Olúwa pé mo ti fi ẹ̀jẹ̀ rọ́pò ẹ̀jẹ̀. kábíyèsí Ọlọ́run. bẹ́ẹ̀ ṣe wá yé mi nípa ṣíṣe àánú àti ṣíṣe fọlọ́run ṣé mo pé níbi ibẹ̀ yẹn sì mo mọ̀ pé orí òkè tí mo gbìn sí yẹn ilé ọlọ́ra ni ẹni tó o bá ṣàánú fún tó o bá rákòóbá lẹ́yìn yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ mo máa ń sọ pásítọ̀ tó bá ń gbàdá mẹ́wàá lọ́wọ́ ẹ̀ tíṣẹ́ ò bá lọ déédéé kì í ṣe kò lẹ́tọ̀ọ́ àti gbà bẹ́ẹ̀ ilé Olúwa tó o bá ń ṣe sí tó bá jẹ́ pé bí ẹrù wàhálà tún dé àkọ́kọ́ náà ìwọ fún ara ẹ lọ yẹ owó ẹ wò bóyá ohun tó ń tọwọ́ ẹ̀ jáde sọ́lọ́run ó rí Ọlọ́run lára tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ńlá ayọ̀ wà bẹ́ẹ̀. kábíyèsí Ọlọ́run ọ̀rọ̀ ńlá ni wòlíì wa ti sọ sílẹ̀ yìí eléyìí tó bá jẹ́ ti yín ẹ máa tètè máa ṣá ní ọ̀kọ̀ọ̀kan èjì ẹ tètè máa ṣá wọ́n ti ju àwọn ọ̀rọ̀ ńláńlá sílẹ̀ ó ń ṣe sílẹ̀ Ọlọ́run ò rí nǹkan kan gbà yẹrẹ wò kí ló ṣẹlẹ̀ ó ń sọ ìdámẹ́wàá ò rí èrè yẹ ibi tó ń san sí wò ìwọ fúnra ẹ yẹ ọwọ́ ẹ̀ wò nǹkan tó ń san yẹn ṣé kò ń ṣe ìríra sí Ọlọ́run ẹlòmíì ò tiẹ̀ ní san ìdámẹ́wàá pàjá jẹ́ ń tẹ̀ ẹ̀yọ̀ kan jẹ́ ṣáà jẹ́ iye eléyìí ṣáwọn nìkan ló fẹ́ gba gbogbo ẹ̀ ní kọ́ lọ́nà ayé di gbogbo wa. ní èní a ti sọ̀rọ̀ nípa àánú adúmọ̀dẹ̀mọ̀ pé a ti mú ìkan àti èkejì ṣùgbọ́n ká tó lọ lórí ètò ìsàkólì mo fẹ́ kẹ́ bá mi ṣe àdúrà fáwọn èèyàn tó ń wò wá. àwọn kan wà tó jẹ́ pé láti pa àánú ṣíṣe wọ́n ti rà kó bá. àwọn kan wà tó jẹ́ pé wọ́n kàn ń ṣe àánú yẹn ni wọ́n kàn ń dá sílẹ̀ tí ò lọ́ra àwọn kan kẹ̀dẹ̀ wà tó jẹ́ pé ó wù wọ́n láti ṣe àánú ṣùgbọ́n ẹ̀rù bà wọ́n pé ṣe bẹ́ẹ̀ ni àwọn èèyàn bí ti pọ̀ àìṣe wọn náà kẹjẹrẹ ìdálẹ́bi tún wà ẹ bá mi ṣe àdúrà fáwọn èèyàn ní orí àánú yìí. mo fi orúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbàdúrà fún ẹ̀yin tẹ́ ń wò mí mo wí nípa agbára ẹni tó ga jù lórúkọ Bàbá níbi tí a ti ṣá ọlọ́gbẹ́ nípa oore ṣíṣe ẹ̀jẹ̀ Jésù kò wojú ọgbẹ́ yẹn sàn. àmín Jésù. mo sọ ni o pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fàyàn gòkè tẹ́ ẹ ti pa fẹ́ jábọ́ tẹ́ ẹ bá rí àmì ṣe bí tẹ́ ẹ wà yẹn ju bí tẹ́ ẹ ti jábọ́ lọ Ọlọ́run kó dá yín padà sókè. àmín Jésù. mo wí nípa agbára ẹ̀mí mímọ́ ẹ̀yin tẹ́ ẹ nu omijé èèyàn nù tẹ́ ẹ dẹni tí ń sunkún lórúkọ Jésù ó yá ẹ dákẹ́ ẹkún sísun. àmín Jésù. láti òní lọ ìkóríta ibi tó o ti kọsẹ̀ níbi o ti fẹ́ gbérú èèyàn tẹ́rù tiẹ̀ fi jábọ́ lórúkọ Jésù Ọlọ́run kó fàánú yanjú ọ̀rọ̀ rẹ̀. àmín Jésù. lẹ́yìn pé o gbọ́ mi orí mi wò lórúkọ Bàbá tọmọ tí ẹ̀mí mímọ́
àmín àti iṣẹ́ ìyanu tó fi sọ pé àánú Olúwa wà lórúkọ Jésù kó fara wọn nínú ayé. Àmín Jésù. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Bẹ́ẹ̀ l'Olúwa wí. Àmín. Bẹ́ẹ̀ ń wòlíì sọ. Àmín. Kẹ́ máa gbé láìléwu. Àmín. Jésù agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ṣé àdúpẹ́ wòlíì wa. Ní ẹ̀yin èèyàn tí ẹ ń wò wá ní ojú amóhùnmáwòrán wa, tí ẹ bá fẹ́ bá wòlíì wa sọ̀rọ̀, ẹ máa pè sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó ń lọ lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ní orí àwọn ẹ̀rọ alátagbà káàkiri Facebook, Instagram, Prophet Okikiola, Prophet Jeremiah Olúwafẹ́mi Okikiola, àwọn náà ni ẹ máa bá wọn sọ̀rọ̀ directly. Tí ẹ bá wá ní testimony, nítorí pé mi mọ̀ pé testimonies máa abound, testimonies máa tẹ̀lé gbogbo program tí a ń ṣe yìí. Tí ẹ bá ti ní testimonies, ẹ má hesitate láti pé kẹ́ fi ṣọwọ́ sí orí ẹ̀rọ wọn ní Facebook. Gbogbo ẹ̀ náà ni wọ́n máa rí, wọ́n á dẹ̀ tún lè gbàdúrà fún yín. Ọ̀rọ̀ kan báyìí tí mo kàn fẹ́ kẹ́ sọ fún àwọn èèyàn ká fi parí ètò yìí, bí ọ̀rọ̀ ìgbaninímọ̀ràn pé ìwọ tẹ́rù bá ń bà nípa àánú ṣíṣe, kí ni nǹkan tán lè ṣe? Gbogbo ayé pátápátá àkọ́kọ́ leléyìí, ta ni Ọlọ́run? Mọ Ọlọ́run. Tó o bá ti mọ Ọlọ́run, gbogbo ogun tó wà níwájú ẹ̀ máa ṣẹ. That is it. Bó o ní ṣàánú yẹn, o tún máa jẹ̀bi ni o. Ohun tó wà lọ́wọ́ ẹ yẹn torí èèyàn kan ni. Owó tọ́lọ́run fún ẹ yẹn torí èèyàn kan ni. Ìbá sọ ìtàn kan ìbẹ̀ kí má bàa gbà lákòókò bẹ̀ torí rántí pé òun jí, òun sùn, òun rí owó, ìwọ nìkan kọ́ o torí èèyàn kan ni o. O ní láti ṣe àánú, ṣùgbọ́n gbàdúrà sí kó tó ṣe torí ibi tí level tayé dé nìyẹn. Bó ṣe rí nìyẹn. Wọ́n ní ẹ gbàdúrà sí kẹ́ tó ṣe, ó gba ọ̀rọ̀ náà, gba ọpọlọ, ọ̀rọ̀ náà gba kéèyàn lo sense ẹ̀, kéèyàn dẹ̀ wá àwọn tactics tó wà òkè, kéèyàn lò ní. Ó dáa náà, a fẹ́ máa ká ètò nílẹ̀, a fẹ́ ká ẹsẹ̀ ètò yìí nílẹ̀, ṣùgbọ́n kí a tó lọ, èmi máa ju ọ̀rọ̀ kan sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí nílé pátápátá pé lórí àánú ṣíṣe má kọsẹ̀ o. Gbogbo ohun tó ti sọ lórí ètò yìí, tó bá jẹ́ pé kó tún ètò yìí wò, kó tún wò, kó lè gbọ́ gbogbo ọ̀rọ̀ ìmọ̀ràn tí wòlíì wa Okikiola tí wọ́n ti sọ fún wa, ó máa pè o. Èmi dẹ̀ tún máa sọ pé má gbàgbé láti gba Jésù. Èmi lọmọ yín Anna Adéníkẹ́ Babátúndé, sọ̀rọ̀sọ̀rọ̀ yín rèé, ọmọ ẹ̀kan, ọmọ Ògìdìgbò, ọmọ Jálẹ̀kùn, ọmọ kìnìún ẹ̀yà Júdà. Bẹ́ẹ̀ náà ni mo wá ń lọ léni, ṣùgbọ́n ní orí ètò yẹn máa wo ìpè sí ìgbàlà ní orí Ojútólé TV, Ojútólé blog, Ojútólé náà ní káàkiri àgbáyé, Ojútólé, Ojútókò, títí dìgbà míì, ọjọ́ rẹ̀ tí a tún máa mú ètò sí ìpè sí ìgbàlà míì wá fún yín. Ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.